àwọn àgbẹ̀dẹ̀ náà pé láàbì yẹn ti bẹ̀rẹ̀. Bismillahirrahmanirrahim. Akí Ọlọ́run, akí àná Muhammad. Ní ìfẹ́ pé ilé ní Jímọ̀. Mo kí gbogbo àwa Mùsùlùmí ayéyàn pé a kú àṣekù ọdún iléyá ni wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ìláyà sí láàyè lánàá ibi lọ́dọ̀ Ọlọ́run. Mo kí gbogbo àwa Kìrìsìtẹ́nì náà pé a kú ìmúra Christmas. Ọlọ́run gbogbo wa láṣẹrẹ lánàá ibi lọ́dọ̀ Ọlọ́run. Mo kí olórí ọba wa His Imperial Majesty ọba wa Ghandi Afọlábí Ọláoyè olùrán gẹ́gẹ́ kẹta Ṣọ̀ún sílẹ̀ Ògbómọ̀ṣọ́. Mo kí bàbá pé ẹ kú ìlú, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́, tó bá fún ní àṣeyọrí tó dáa sí Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo àwọn olóyè láàfin, mo kí gbogbo àwa tí kí tọ́ sí, mo kí àwa ìmáàmù Sheikh Abibullah Ahmad Tijani Ayélára, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Mo kí bàbá Ṣọ̀ún lẹ́ẹ̀kan sí, mo kí wọn. Ìgbà tí mo rí fídíò tí bàbá tí wọ́n lọ ṣe lánàá, tí mo rí meeting tí wọ́n ṣe lánàá, mo wà impressed gan. Táwọn sọ fún yín pé ọba jọba lọ, ìjòyè jùjòyè lọ. Àwọn sọ fún yín pé ọba Ghandi, ẹ̀yin tí ẹ bá fún wọn ní full support nínú ọmọ Ògbómọ̀ṣọ́, ọmọ àlè lẹ fẹ́ yà. Àbí ìwọ tó bá ń gbèrò kó da ìjọba ọba yẹn kó dojú ẹ̀ bolẹ̀, ọmọ àlè nírú ẹni bẹ́ẹ̀. Ọba Ghandi, ní tí wọ́n ṣe yẹn, ẹ fún wa ní ọba nílẹ̀ Yorùbá tó ṣerú ẹ̀. Wọ́n lè ti ṣerú ẹ̀ bí mi ò tí ì rí, tí ó pe gbogbo àwọn ọmọ ìlú jọ, àwọn ọmọ ìlú pé ọyá ẹ máa wí kí n máa gbọ́, ẹ máa béèrè question kí lẹ fẹ́ kí n ṣe, tó fún wọn ní audience. Síbi táwọn ọba kan ṣe ń kó ọlọ́pàá káàkiri, ọlọ́pàá mélòó níbẹ̀ lẹ́yìn ọba Ghandi? Ẹ rí ọba míì bíi sójà bíi mẹ́jọ gílédé, yàtọ̀ sí rí ìmáàmù kan míì nǹkan, ìmáàmù lásán tó náà ń kó ọlọ́pàá bíi mẹ́rin kí. Ọba Ghandi wá pe àwọn ọmọ ìlú jọ, ọyẹ mọ wí kéde kó bóyá kíní ó fi anybody ń gba máìkì. Wọn ò fẹ́ mọ bó ti rí àti olówó àti tálíkà, bàbá kó wọn jọ. Bàbá ní ọba ìlú ni mí, àtolówó ìlú àti tálíkà ìlú àti mẹ̀kúnnù, èmi náà ni mo jọba lè kó wá. Kálukú ẹ máa wí, ẹ máa sọ, mo fẹ́ wọn gbọ́. Wọ́n ti ń béèrè question, bàbá wàá dá ọ̀rọ̀ ẹnì kankan nù, bàbá sì ń dá wọn lóhùn. Ṣé Nurudeen Abubakar Waliyallahi kọ́lọ́run níjó bàjẹ́, ẹ kú iṣẹ́, àjọ ń ṣe ní ìsàkó ní bàjẹ́ sá. Bàbá wa ń dákó wá lóhùn. Bàbá wò pé lábájá ọmọlébo ní ẹ, ọmọlúbo ní ẹ. Àwọn ọmọ ọkọ yọjú, àwọn ọmọ àlè òyìnbí yọjú, àwọn ọmọ ọkọ kan ń bẹ táwọn fẹ́ wá tí ọ̀sáyè. Mo kí bàbá wa Ṣọ̀ún ọba Ghandi, bàbá kò ní bàjẹ́ fún yín o. Ẹ ti ń mú wa, ẹ make wa proud, ẹ ṣe fi yan gan. Wàláì bàbá wa Ghandi ṣe fi yan gan. Wàláì ẹ ṣe fi yan gan láwùjọ pé ọba ìlú mi ni yín. Àwọn eléré ibú alágbàkó, àwọn alágbàkó náà máa ń pe ọba ní, àwọn eléré ibú ọmọ àlè náà ń pe ọba ní fíríàwó náà. Ẹ̀yin alágbàkó yìí, ẹ̀yin tẹ́ ní ọpọlọ. Ní tí Ghandi ń ṣe yẹn, ọba ìlú yín ṣe, ọba ìlú ló ṣe lú ẹ̀. Ọba ìlú kọ́ wá gbà yẹn láàyè, kó wá ní ẹ̀yin ọmọ ìlú ẹ máa ń wí kí n máa gbọ́, tí ò wá sí intermediary láàrin wọn. Kò sí pé Ọlọ́run náà ò ń gbìfò sí pé rárá ọgbà máìkì fún rẹ báyìí láti náwó, wọn ó sì pè ọ, ó sì máa béèrè question, àbó sì máa dá ọ lóhùn. Bàbá làwọn kì í ṣe ọba nọ́ọ̀tì, wọ́n ní àwọn kì í ṣe ọba nọ́ọ̀tì, ọba Ògbómọ̀ṣọ́ làwọn. Èmi náà ń jókòó tí láìfù yẹn mò ń wò ní. Bàbá Ghandi, Ọlọ́run ní jẹ́ ẹ tán láéláé, nǹkan ò ní ṣàlàáfíà kábíyèsí. Bàbá yẹn, mo fi Muhammad búra yẹn tí irú ọba Ghandi rí. Irú Ọlọ́run ni ò sí o, irú Ọlọ́run ni ò sí o. Ṣùgbọ́n nínú àwọn ọba ayé, ní tí ọba Ghandi ń ṣe yẹn, ọdún mélòó lọba Ghandi ti lórí ipò? Wọn ti lọ́dún 5 o. Ẹ wo ohun tí bàbá yẹn ti ń ṣe. Ọba ìlú wo ló ṣe bẹ́ẹ̀ fẹ́yìn ọmọ ìlú? Gbogbo ìlú mo challenge ilẹ̀ Yorùbá,
kẹ́rẹ́ máa fi ọba Afọlábí Ghandi ọba Ògbómọ̀ṣọ́ wéra wọn. Ẹ wo ọba ti ṣe, ọba wa jókòó kódà kò sí sójà, àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ gbogbo àti ọba àtìlú ni wọ́n ń ṣọ́. Àwọn ọba eléyìí sí ọba tí jásí pé wọ́n wà selfish, tó pé ọba ẹ̀yin ọba lẹ́ẹ̀tì rí sójà, ẹ̀yin ọba lẹ́ẹ̀tì rí ọlọ́pàá, ẹ̀yin ọba lẹ́ẹ̀tì rí sáàsì, àwọn ìlú wọn ó sì mọ já àwọn ọmọ ìlú gbé. Ọba ń ṣọ́ra rẹ̀, ó sì ń fi àwọn ọmọ ìlú lẹ̀ kí nǹkan mọ̀ ṣe wọn. Ọba Ghandi kọ́, ọba Ghandi sí lẹ́kùnlẹ̀, wọ́n ti ṣe ti south báyìí, wọ́n tún bọ̀ north. So ìwọ tó bá wá ti south tó fẹ́ béèrè question tó rí bí lọ má bọ̀ north, wọ́n tún ṣe ti north náà nísìn tí ọba wọ́n ṣe káàkiri. Allah akbar. Ẹlẹ́ṣọ̀ ìbùkún Adékúnlé wọ́n ní ọmọ Ìlọrin ní mí ṣùgbọ́n mi ò rí irú ọba Ghandi yìí rí. Àná ó jọ mí lójú, kò ní burú fún yín. Wallahi ẹ mọ̀ rí àwọn tó ṣe fact, wọ́n ní àwọn ò rí ọba Ghandi rí. Ẹ mú ọba wá tẹ́tí bá ń sọ̀rọ̀ wọ́n bá ń pọ́n àdínú mi máa ń dùn, wọ́n ń pè mí ní agbẹnusọ ọba Ghandi lẹ́kọ̀ọ́ bí wọ́n máa ń pè inú mi máa ń dùn náà ni pé ẹ mọ̀ rí ẹni rẹ pè mí mọ̀. So ìbẹ̀rẹ̀ ìkan tí wọ́n sáré pé kìrìsìtẹ́nì ni gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe kìrìsìtẹ́nì ẹ ti ya wèrè. Ńlá àfi ní dákẹ́. Ẹlòmíì tí ò bá mọ tá à ń rí lára bàbá yẹn tí ò mọ tá à ń rí, àwọn ò rí ẹ̀sìn lára wọn mọ́, à ń rí ìjẹni Ọlọ́run lára wọn. Èmi ò tí ẹ̀ ń rí pé bàbá yẹn pásítọ̀ ni wọ́n mi ò rí, mo kàn máa ń rí ìjẹni Ọlọ́run lára wọn pé ẹni yìí ẹni Ọlọ́run ni. Ọlọ́run kàn rán wọn wá, bàbá yẹn tó máa ń sọ̀rọ̀ with confidence pé Ọlọ́run ló rán mi. Àwọn fi ẹ̀mí béèrè pé Ọlọ́run Ògbómọ̀ṣọ́ kí ló fẹ́ kí n ṣe. Bàbá làwọn fi àìmọye oṣù jókòó sílé láwọn ronú kí làwọn fẹ́ sí l'Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn kan wá jáde, àwọn nǹkan mọ̀ á tábùkù bá ọba yẹn, lẹ́yìn ọmọ ìlú kan náà mọ̀ wá kọ́mẹ́ntì sábẹ́ pé ọba ẹ ti yá wèrè. Ọba Ghandi kò ní burú fún yín, Mr. Ẹlẹ́ṣọ̀ ìbùkún kò ní burú fún yín. Adékúnlé àbáyé ní àwọn ọmọ Ìlọrin làwọn, ṣùgbọ́n àwọn ò fẹ́ rí ọba Ghandi yẹn rí. Kò sí ẹ mú ọba tábà tún wẹ́ẹ̀lì míì tó tún ṣe bẹ́ẹ̀ ó kọ́pì bàbá Ghandi ni. Ẹ mú ọba wa tó fi àyè lẹ́fà ọmọ ìlú ẹ̀ báwọn pé ẹ mọ̀ sọ mo fẹ́ gbọ́n tẹ́ fẹ́ wí, ẹ mọ̀ béèrè kí n mọ̀ dá yín lóhùn. Ẹnìkọ̀ọ̀kan sì ń béèrè question, bàbá yìí dẹ̀ ń dá wọn lóhùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹnìkọ̀ọ̀kan dìde níwájú ọba, kódà gan kégbé wọn náà wọn bá kìí sí yọ wà wájú ọba ni wọn wà fún ní máikrófóònù. Ọba wa ní kí ló fẹ́ wí, kódà gan atúnra wọn ti ń gbọba nímọ̀ràn. Ọba àlúwo ni máa ń dúró gbọ́mọ̀ràn wọn àwọn ọmọ ìlú ẹ̀. Olóyè wọn máa rán, yóò rán olóyè ní ẹlọ́gbó olóyè, àmọ́ àbá jásí pé bàbá ti lọ káàkiri gbogbo ìlú o. Bàbá ti lọ káàkiri gbogbo ìlú tó Ògbómọ̀ṣọ́ wà o. Wọ́n lọ Kútọ́nù, wọ́n lọ sí Kánò, wọ́n lọ Jọ́ọ̀sì, wọ́n lọ gbogbo wọ́n lọ sílùú òyìnbó, wọ́n lọ ń lísìn sí gbogbo pé bàbá sọ fún wọn pé ẹ bá mi sọ̀rọ̀, ẹ là mí lóye, ẹ gbà mí nímọ̀ràn. La ilaha illallah. Kò sí ọba Ghandi l'Ògbómọ̀ṣọ́, kò sí ọba Ghandi nílẹ̀ Yorùbá yìí, kò sí ọba Ghandi nílẹ̀ Yorùbá yìí. Sọ̀rọ̀ ń pa Lexus, àwọn ọba sínú àwọn Lexus, àwọn Lexus things, àwọn bíi à ń lo mọ́tò yín ń kọ́, àwọn ọba ra mọ́tò kò sí 65 countries. Àbá nímọ̀ sí àwọn ẹṣeun, wọ́n ní mo fi Ọlọ́run búra, wọ́n ní mo fi Ọlọ́run búra. Ọba Ghandi Ọlọ́run wọn lọ́lọ́run ran ọba Ghandi s'Ògbómọ̀ṣọ́ ni. Ọlọ́run dídì ran ọba yẹn s'Ògbómọ̀ṣọ́ ni. Bàbá yẹn Ọlọ́run dídì ran sí Ògbómọ̀ṣọ́ láti wá ṣe kíni, láti wá tún ìlú ṣe ni. Òun làwọn òfin dákẹ́ làwọn òpónú kan fi ní ẹ̀yin tẹ́ ń gbowó díẹ̀ ní ọpọlọ. So irú ọba yẹn ni ó wàá fẹ́ nǹkan là ní bá fẹ́. Irú ọba yẹn nìkan ó wàá máa fi ẹ̀sìn bá jà láwa ní dúró, láwa ní tátán. Ṣé bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀sìn bá nǹkan jẹ́ tán, ṣé ẹ̀sìn lè gbà wálẹ̀ ni? Ẹ̀sìn ó gbà wá níwájú Ọlọ́run ni, ẹ̀sìn ò lè gbà wálẹ̀ nínú ìyà ayé. Gbogbo ẹni mo lè fi sọ. Ẹ̀sìn ò lè gbà wálẹ̀ nínú ìyà. Ó ń lọ ṣọ́ọ̀ṣì, ó ń lọ mọ́ṣáláṣí, ṣùgbọ́n ó ṣe kí ni, ó níṣẹ́ lọ́wọ́.
ọjẹ́ra ẹbí ọ̀pá ọ̀ ẹ̀sìn láti mọ bí tí kéèyàn ń kírun mùsùlùmí ni ọ́nù ọlọ́ṣọ́ọ̀ṣì kìrìsìtẹ́nì ni ẹ́ ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ láyé ká ṣèlú bàbá wa Ghandi ọ̀bá tẹ̀sìn wá so ẹ lè fi tẹ̀sìn mọ́ fẹ́ ba ìjọba yẹn jẹ́ káwá gbà kò possible it can be possible lọ lè ṣeéṣe náà yàrá nítorí pé ọba jẹ́ kọ́bọ̀ jẹ́ babaláwo ẹni bá ti wu Ọlọ́run tọ́lọ́run fẹ́ tọ́ba ti fẹ́ ṣàánú ìlú kan tọ́ba fẹ́ ṣàánú ìlú kan onímọ̀ràn ru bàbá ń wá ẹni pé wọ́n fẹ́ ṣàánú Nàìjíríà nísìnyí tọ́ba fẹ́ ṣàánú Nàìjíríà nísìnyí irú ọba Ghandi náà wù wá sí Nàìjíríà irú ọba ká ní pé àwọn president ìlú wa àwọn governors tó bá ṣe yẹn ni wọ́n ń ṣe ni tí wọ́n ní ọ̀yá Ògbómọ̀ṣọ́ mọ̀ ń bọ̀ nọ́ọ̀tì kí lẹ fẹ́ tí wọ́n ń gbọ́ fúnra wọn wọ́n mọ nǹkan tí ìyá tìlú ń jẹ ká ní pé bẹ́ẹ̀ ni president Nàìjíríà náà àwọn president wa náà bá lè ṣe bẹ́ẹ̀ ni tí wọ́n ń gbọ́ fúnra wọn wọ́n mọ ìyá tí ń jẹ wá àmọ́ wọn ò lè mọ̀ torí pé kò sáyè káwa tí wọ́n jọ sọ̀rọ̀ kájọ jókòó ká sọ̀rọ̀ báyìí àná nísìnyí bàbá Ghandi gbogbo tí wọ́n sọ wọn sọ́dánù wọ́n ti ń rìkọ́dù ẹ̀ ní ọba àwọn tí wọ́n kọ́lẹ̀ ń kọ́lẹ̀ gbogbo ẹ̀ ní bàbá ó sì ṣiṣẹ́ lórí ẹ̀ bàbá náà lọ wá sọ̀rọ̀ 25 years agenda lẹ́yìn lérí ibú kan lẹ́bi ṣe ìgò òróró àti ìgò epo àti bọ̀tán yóò mọ̀ ní dà tó gbogbo ẹni tẹ́ bá ta kọba Ghandi yẹn ẹ fẹ́ Ògbómọ̀ṣọ́ dà nìyẹn o tó ráyè àbáyàn ayé wọn ti dà already èyàn lọ 65 countries ní gbogbo ayé òun wá dé ó wá fẹ́ túlù sí ẹ̀yin kan wá ń fi ẹ̀sìn dàrú ẹ̀ ń fi ẹ̀sìn bà jẹ́ ẹ̀ wá ní ọmọ pariwo ìmáàmù kan aláwòdì ìmáàmù tí ó gbà fọba tẹ́ ẹ̀ mọ̀ pé bí ìlú ọba da ìwà tí ìlú ọba da wọn ò ní bú ìmáàmù wọn ò sì bú pásítọ̀ ọba ni wọ́n bù ní tí ìlú ọba da òun la fi ni ẹ máa fẹ̀sìn bà jẹ́ ẹ ṣe ta ẹjọ́ tasáfásárán ẹ jẹ́ kẹ́yìn ẹ̀sìn odó lọ́tọ̀ gbogbo àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ jẹ́ ká sọ̀pọ̀tì kábíyèsí bàbá yìí náà nǹkan tí wọ́n ń fà fún tí wọ́n ń fàtì fún nìyẹn àmọ́ ń gbà tó wáyé pé nìkan ẹ̀yìn kalẹ̀ wá ń gbé ọba yẹn lọ kóòtù ńkọ́ à ń sọ̀rọ̀ láti jó ní nísìnyí à ń sọ̀rọ̀ láti jó ní pé kíní kan ẹ̀yìn kan jáde ẹ̀yìn bloggers kan l'Ógbómọ̀ṣọ́ náà ẹ̀yìn jáde ń padò pé bàbá kí ìfẹ́ ọ padà ẹ̀ẹ́dẹ̀ sọ fún ẹni tó gbé ọba lọ kóòtù kó lọ withdraw case ṣe é pé àpòsílẹ̀ ń ṣe fúnra yín ṣe é ṣàbòsí ẹnìkan ẹ̀ ń ṣàbòsí fúnra yín ni àwọn oníyẹn máa pa àwọn nǹkan fi nìkan méèkì owó èló ni wọ́n gan ti gbà ń bẹ̀ àwọn nǹkan wà lábẹ́ ọ̀rọ̀ tó fi méèkì owó ṣé lọ́dọ̀ ọba tó ti fi méèkì owó nàbí níbo torí pé téèyàn bá sọ̀rọ̀ kíyàn kọ́ ronú náà àwọn fi kíní kan méèkì owó ni o àwọn fẹ́ kọ́ parí èèyàn gbé ọba ìlú ẹ̀ lọ court ọmọ ìlú kan máa ṣe báwọn ìbáṣepọ̀ mu àlè ẹ sì ń sọ fún wa bèmí náà ẹjọ́ sì wà ń kóòtù ẹ wá ní kí wọ́n rí unite òfowó nìyẹn reunite àgbákòwò nìyẹn bẹ́yẹn bá fẹ́ kí ó gbé yẹn lọ court ó wọ́n fẹ́ kẹ́ parí amicably ọ̀kọ́ lọ withdraw ẹjọ́ ní court náà pé my lord ẹ kọ́ lọ yọjú rẹ̀ ńlé gbẹ́jọ́ kó kóòtù ẹ wá ní ká rí unite kọ́ unite ni èmi yìí number 1 ni mí kò possible ọba ò ní ẹ̀bà láyé gbé àdéfẹ́lẹ́bí ìdẹ́fẹ́kọ́ ṣẹlẹ̀ nìyẹn ẹ̀fẹ́ ká kẹ́ bí kọ́bọ̀ ó gbá àdéfẹ́lẹ́bí kọ́ńkàn ní ìmáàmù tọ́líà ó máa lo tọ́líà ó àfà tọ́líà máa lo ìmáàmù yẹn lọ without a tangible without a solid evidence pé lóòótọ́ ọmọ nulẹ̀ yẹn ni bó ti ń ṣerú ẹ̀ ẹ̀yin tẹ́ bá ń sọ̀rọ̀ ẹmọdé ẹ̀bẹ̀ máa sọ lórí mídíà yìí ẹ̀yin kan náà ẹ̀ máa ní ọ̀wàlẹ̀ irú ọ̀dọ́ ẹ̀ ṣètò ọba ìjẹkújẹ ní kó wá ẹ̀yin kan ní ìjẹkújẹ tẹ́ bá ṣe tìmọ́mù lẹ́nì ṣètò lọ́la ẹni tó bá jẹ̀bi ó jẹ̀bi nìyẹn ó jẹ̀bi kò rẹ̀ rẹ́jà ti ṣe sọ́ọ̀rì kò rẹ́jà ti kókó make amendment kò wá àlè kò possible ṣé ojú yín fọ́ tọ́yẹ̀ ń pariwo ká make peace ojú yín fọ́ ẹ̀rí bí àwọn ọmọ tọ́lẹ́yà tí wọ́n ń bring Imam Abibulai out sórí ibi social media tí wọ́n ń yẹ̀yẹ́ Imam Abibulai sójú yín fọ́ ẹ̀dẹ̀ pariwo peace
ó dùn bẹ́ẹ̀ blogger tẹ́lẹ̀ à ń wò yín wò pé olóòótọ́ ni yín ẹ̀ ń sọ́pọ́ọ̀tì àlàáfíà ìlú ṣùgbọ́n mo rí pé ìjẹkújẹ àti bóyá ẹ̀ ń wá ń tẹ́fẹ́ jẹ. ẹ wá ń fi ìmáàmù ẹ wá ń fi àfáà tọ́lé ẹ̀mí ń wé kábíyèsí ẹ bá yá wèrè ṣe exposure yẹn jọra wọn ni. ẹ̀wọ̀n mú wá rí fídíò kan sẹ́rí mo ń bọ̀ mo ti kọ́kọ́ kí ọba náà mo tún bọ̀ wá padà kí ọba sẹ́rí Kàbísanra eléyìí bú ni ó ya wèrè díẹ̀ o tó wáyé ní sọ fún ẹ Kàbísanra wàhálà orí ẹ ò pé mo fi Muhammad ó ní ọpọlọ ìtúwọ́ òbó jáde léèrè ó ní good family tó bá ní ìyàwó tó dáa tó láwọn ẹbí tó dáa wọ́n ti yọ sákìyèsí pé tó ń ṣeun yóò kó bá gbèsè ayé rẹ̀ ó lè tí mọ̀ nísìn ìyá padà jí ọ́ kìí bẹ́ẹ̀ nìkan mi gba yóò lu ọ̀fà àmúyà tí ó jí ọ wàláhì tọ́lé ọ̀gá rẹ̀ lè gbà ọ́lẹ̀ mo fi Muhammad búra odidi ìlú kan ni wọ́n mọ bring out yóò mọ fèsì fún ìwọ́jú ọ̀la ẹlẹ́kùnrin ń bẹ̀ yẹn yàgbó wá wájú lórí burúkú ọjọ́ mọ̀ fún mọ̀ṣọ́ torí pé ó ń sọpọ́ọ̀tì àfáà rẹ̀ aláwùdí wo àtàfáà rẹ̀ tó ń sọpọ́ọ̀tì ó mọ̀ wá sọ̀rọ̀ pé àwọn kan kan gbọ̀n hánu àwọn ọmọ kan àwọn àlọ́ wí tó ò ní irun gbọ̀n ó pọ̀ ní ọpọlọ píktọ̀ rẹ̀ síbẹ̀ ni a máa lè fi píktọ̀ lórí bú àtòrí rẹ̀ sẹ́gbẹ̀ ara wọn kí wọ́n gbé píktọ̀ wà àtọ́ bá sẹ́gbẹ̀ ara wọn ó wà ridiculous gan àmọ́ ṣe tẹ̀lé mo wá rí pé kò da nígbà táwọn ń tàbùkù ọba wa nìyẹn ká máa gbé fọ́tò wà àtọ́ bá sẹ́gbẹ̀ ara wọn bàbá àmọ́ tá à ń ṣe nìyẹn mo kàn fẹ́ ìfẹ́ gbọ́ kan tó lọ́pọ̀lọ́ bẹ́ẹ̀ ló ń pe àwọn ló máa ń gbé fọ́tò Imam Habibullahi jáde ìmáàmù tí ọba bá yẹn làwa fara mọ́ mo fi Muhammad búra kò ní tẹ̀lé sọ ó di ijọ́ tí ọba bá ní ó di ijọ́ tí ọba bá sọ fún wa pé tọ́líà ó ti tán o àwọn ti yanjú ẹ o mo fi ó ti tán àwọn àwòtò gbàmù tọ́líà lọ́dọ̀ ọlá lè gbàmù tọ́líà ọgbẹ́ mi kì í dákọ̀ ẹ̀ tẹ́tẹ́lẹ̀ mo rí pé ìgò ní mánà ẹ̀ ní ọpọlọ wọ́n sì ní ìwé láfi ń wo wèrè ẹ̀ ní máa drag Muhammad Habibullahi tó yẹ pé ìmáàmù tó bá fọwọ́ sí ìjòkó ọba Ghandi ìmáàmù tó bá rí ń bẹ̀ Muhammad Habibullahi ni ẹ wá ń kírun yìí dì ẹ wá ń yọ harafi àwọn kòrúfù lè jà híyà já sí pé ẹ wá fi ń wé kí wọn ṣe mistake lórí irun inú irun àti kéwú níwájú Ọlọ́run èwo Ọlọ́run fẹ́ bèè lọ́wọ́ wa tẹ́ ẹ bá ya wèrè ẹnìkan jáde wèrè kan náà ti búra tán báyìí yìí tẹ́ ẹ mú kọ ẹ ìfẹ́ mọ́ ọ̀nà sọ fún Muhammad Habibullahi pé ṣé ẹ kó ṣe mistake lórí kò sí àfáà àti òlè kí ara fi pè ní lọ́kọ́mọ́ndì àmọ́ kí àfọ ìmọ̀mọ́ sìnrún kí depression ló mú tọ́lẹ́à wàláhì ìrun yìí bì lẹ́ẹ̀kan lọ́dún tí àfà tí ó ọmọ kékeré gẹ́ lídì ìrun jọjọ lídì Allahu Akbar lẹ́ẹ̀méje èyí wá sí Allahu Akbar bẹ̀rẹ̀ Fatiha ẹ wá mi wí ẹni tó ti pé ìrun rẹ̀ dì ìrun tí ma lè ké Fatiha lórí ìrun láì kí àyà kankan mọ́ ó ti ní ìrun sẹ́ẹ̀ àmọ́sórí mo rí pé ìwọ Kàbísanra yẹn ò ní ilmu yakin ò ní ìmọ̀ dájú ò mọ kéwú ọkàn ń débìlà ó gbé eyín pọ̀n eyín ẹ gbọmọ pọ̀n orí ẹ tó sọ fún wa pé àwọn nǹkan tó kó gbọ́nràn wọn ò ní sẹ́ ọ yá wèrè má bẹ ní ń bọ́ mi àbí má mú yín ní ń bọ́ mi láti tẹ̀mí lífù kójú tiẹ̀ lọ́fà mo ìwà yìí máa yí ìtẹ̀ ní lọ́bẹ̀rún fẹ́ lọ́bẹ̀rún torí pé làkàrí ò lè gbé níjọ́ kan mọ́ ń sọ wọ́n pé ojú mi lọ lọ́jọ́ orí mọ̀ pé náà ń kẹ́ bí rábì lẹ́lẹ́ máa ṣúgàrá ni ó ní ọpọlọ mo mọ̀ jẹ́ kó mọ̀ pé useless ni Kàbísanra ọ àjáde ó gbé ọ pé òwe yẹn bó ṣe gbọ́mọ pàmọ́ra wọn ni Ọlọ́run ó fẹ́ dá ọ kọ̀ dá ọ dáadáa astaghfirullah lọ́lọ́ òsìyàn dá ọ àmọ́ Ọlọ́run mọ̀ dá bó ti dá ọ náà ilé Ọlọ́run kò dá ọ dáadáa Ọlọ́run yẹn kí mọ́ sọ pé nìkan ọ̀dá ṣùgbọ́n wọn náà yẹ kó tún tóra rẹ sí bí ọba lẹ́wà yóò níwà ọ̀gá rẹ ò níwà kò ní ádàbò wọn náà ò ní àmọ́ wọ́n ti jẹ́ kó yá pé ẹni ọmọ bú ní máa ń sọ̀pọ̀tì ẹni bú gbogbo ẹ̀yin bloggers tẹ́ bá fẹ́ jáde ó di ọjọ́ tí àwa kábíyèsí tó bá làwa ń ṣe èmi personally Ma'ruf Abdulsalam Arosọ́fì Al-Amawi tó bá lè mí ṣe ọgbọ́ Ghandi lè mí ṣe ìyìn ṣe anybody ọba ni mo ń ṣe ìyìn tó bá sì ti fẹ́ lè mí ọmọ fẹ́ ìṣọ́mọ́ alẹ́
má ti bí àwa nu ẹni tí wọ́n bá ti fà lọ sókè báyìí lánàá gbà tó bá lọ́wọ́ lóhùn bá ti gba tiẹ̀ àwa náà gba tiẹ̀ ta ni ẹ wà yìí who is tọ́líà ta ni tọ́líà ẹ̀pù ní Ògbómọ̀ṣọ́ lọ fún wa ní project kan tọ́líà ṣe l'Ógbómọ̀ṣọ́ náà project kan tó ti ṣe tó wà tó rọ gbogbo òlu lọ́wọ́ ẹ̀wọ̀n ní best mọ̀ lọ́dọ̀ àwọn ta ni ẹ̀dẹ́bẹ̀ kẹ́tí kọ́mọ́ ti kó bùkátà wà wájú tọ́líà níjàfọ́ ti bí ààrẹ ni ẹ̀mọ́ tó ń pè láàfáà ni bùkátà mélòó ní tọ́yà ti fàdúrà bíyá ní ojú dórí mọ́mù yẹn challenge mo challenge yẹn ọmọ rẹ̀ ẹbẹ̀ mo jì sáà sí mélòó ti ṣe kálẹ̀ ní mo jì sáà sí mọ́ kàrá mi mélòó ti ṣe níjàfà àyà náà tó já pé tọ́ alẹ́ mo lọ rà fáwọn tó léa wọ́n ṣàdúrà fún mi ọlọ́run sì gbọ́ tá ní. tẹ́ bá lẹ́ ṣe èrè àánú ọ̀gbá kò sẹ́yìn tí ò mọ̀ mọ̀rọ̀ sọ àmọ́ akẹ́mọ́ sọ ẹnu ní a máa ń fẹ́ máa wò pé torí àfáà tó ní ìfásínì sánáka látẹ̀kúlù fátúbùtálà innal balaa muwakkal bil mantiq. a máa rí pé ahọ́n ọmọ kàbísánà ti gbé sẹ́rí ibú. gbogbo ẹ̀yin bloggers tẹ́ jáde tẹ́ jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ń tún sọ fún wa pé alábàbá kan àwọn olówó kan ọba nìkan gbádùn tẹ́ ń sọ pé kí wọ́n mú àlàáfíà ta ní sọ pé kálàáfíà mọ́ ṣẹlẹ̀ inú àwa àti ẹ̀wà láwọn kan gbọ́ àwọn náà gbọ́ ń bẹ àwọn ló bá ń kówó fún tí àwọn àtàsọpọ̀ táwọn sọ pé ní ọba ń kówó fún wa torí wọ́n ní àwọn kan rówó ń di owó náà rí ń bẹ wọ́n tó bá wúwo ń bẹ̀ ní kan sọ pé òun owó ń bẹ̀ ò tí ì rówó ẹlòmíì ní ti ń ṣe yẹn ó rò bóyá wọ́n mọ̀ fún un lówó láàfin wọn ò rówó fún láàfin ní mi ṣe wàṣíwáṣí ó wá di súnmọ́ àmọ́ súnmọ́ káfàrú. Wele eléyìí you are a disgrace to Islam ọ̀gbẹ́ni kọ́rọ̀ tí ọ̀rọ̀ tí ò sí ọ̀rọ̀ this is not the most Muslim ààrẹ náà nù yíyí báwọn ilé bá yẹ alágbàkú ní ìjọ tí kàbíyèsára ń bírí tó bírí mọ́mọ́ out tí sọ pé mọ́mọ́ ọmọ kéwù mọ́wàá bíbù láyọ̀ ọmọ kéwù lórí sẹ́yìn kọ́mẹ́sì sẹ́yìn gbogbo alábòsí pápátá alábòsí kò sí nǹkan tọ́lọ́run lálárọ̀ wà alábòsí ọlọ́run ní la'natullahi ala al-qasibin. àbò onírọ́dẹ̀ ni ìrọ́dẹ̀ olówó lálìkàṣẹ onírọ́ zulmun yawm qiyamah ẹ̀yìn lábòsí ẹ̀yìn bá sàbòsí náà irọ́ ní pamọ́nà bẹ́ẹ̀ ni tó bá dára káàsì bí náà torí ẹni tí ó bá sàbòsí yọ parọ́ láàánà ọlọ́run gbogbo orú yín bẹ́ẹ̀ kọ́ máa bá yín ẹnìkan wá ní nísìnyí ìmáàmù ò bú ọba o sáà jáde ká sọ pé wọ́n bú wa mọ́ kò ní ìdí kó bẹ́ẹ̀ sì ní bú ọba lọ so ìmáàmù ò bú ọba ká ní pé ìmáàmù ní ìsìn ókè nísìnyí ó ń ta ló jáde tó kí ìmáàmù fún ìmáàmù wo ìmáàmù tọ́ lé fún kíni kí ló ṣe ti fẹ́ kí kọ́ máa bú ọba lọ́mọ̀nà àwọn tó nísìnyí ìmáàmù àwọn tọ́líà kò bú ọba mọ́ o ta ló jáde o sọ ẹ̀ wá jáde ká wá mọ́ kí pé tó kò bú ọba mọ́ yẹn o ká mọ́ gbé kàná pátápátá nígbà tí ò bú ọba mọ́ ǹjẹ́ ó ti gbà fọ́ba ǹjẹ́ tó wá ní kí ó ṣe tó ti ṣe. àti Allah wa àti rasula wa ulul amri minkum ó tẹ̀lé tọ́ba ọlọ́run gan fàyè kẹ́ kọ́kọ́ kíyàn lẹ́kẹ̀ẹ́ tó gbà mí bẹ ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ ṣẹ́ngẹ̀t ọlọ́run fúnra rẹ̀ ó fi ààyè kẹ́ mọ rírì àwọn kẹ́ tẹ̀lé àwọn láṣẹ lẹ̀ o fẹ́ràn pé ọlọ́run ní mọ́lám yẹ̀sùkúrù nẹ́ẹ̀sà lásìkúrùlà tó bẹ́ẹ̀ bá sọre fún ọ tó o bá dúpẹ́ òun ọlọ́run gan ò ní mọ pẹ́ dú fún àwọn èèyàn tẹ́jọ́ wù àtẹ́jọ́ ń ṣe ò tẹ̀lé ọ̀rọ̀ wọn ọlọ́run ní àti wùlọ̀ àti rásùlà àwọn àti àwọn tara bí sọ ó ní ẹ̀tẹ̀lé tọ́lọ́run ẹ̀tẹ̀lé àwọn òjíṣẹ́ kò sì dákọ pé òjíṣẹ́ tó pé kò sọ pé kírísítẹ́nì mùsùlùmí òjíṣẹ́
gbogbo akọ́lá báyìí òjíṣẹ́ máa ń bẹnu mùsùlùmí òjíṣẹ́ ń bẹnu kìrìsìtẹ́nì ń bẹnu oníṣẹ̀ṣe ọlọ́run ni ẹ tẹ̀lé ẹ wá tẹ̀lé àwọn aṣíwájú láàrin yín tí ẹ bá sọ pé àfọ́àtọ́ lé ó ti kòkò búyàn mọ́ ìjó ṣe tán àti sin tó bá ní kó ṣiṣẹ́ nǹkan ẹyọ kan ló bá dúró lé lórí ọba ní lọlé yín lọ yanjú ẹ̀ sọ́sí lọlé tó bá ní kó ṣe ṣe ni tó kí wá tó wá ní sẹ́túmẹ́ǹtì ẹnu ìwọ tó bá ní àwa là ń dájà lẹ̀ bí làákà rẹ ti ṣe mọ nìyẹn àtàgbọ́yè rẹ ṣùgbọ́n ẹlòmíín kò mọ̀ ń pa ẹ̀sìn yẹn ẹ̀yin náà wo Àmọ̀tẹ́kùn kìrìsìtẹ́nì ní bá kò mọ̀ ń pa ẹ̀sìn Islam o ẹ̀sìn gbáláyè òun ní báyìí gbé ọ̀rọ̀ ẹ̀sìn Islam jáde òun ní báyìí jáde ìyún rẹ̀ lè correct ẹ̀ pé n tó ń sọ yóò mọ̀ ń pa rẹ̀ àwọn tàwátà àti àmọ́ta náà táwọn ń pa ẹ̀sìn níwọ̀n bá àwọn jáde ọ̀rọ̀ wa nípa erí bú tẹ́lẹ̀mí fẹ́ ṣe nípa tí ń bẹ́nu yín ní wá gbọ́ ìmọ̀bẹ tí àbùkù gbọ́ ìmáàmù kan kírun ó ti ka fátíà dáadáa tọ́gbọ́n wọn ní fátíà ní lórí ìrun fátíà òun ló ṣe kókó jù ó ti ka fátíà dáadáa inú àwọn oríkèéríkèé ìrun àwọn oríkèé ìrun tọ́lọ́ ń sọ fún wa bẹ́ẹ̀ má títí ó ní ìrun ìgbàdùn ìrámì àkọ́kọ́ tí yóò ní Allahu Akbar ó ṣe kókó ìrun yìí di méje sí ni bẹ́ẹ̀ yẹn bá ṣe Allahu Akbar lẹ́ẹ̀kan tó ka fátíà kò ṣe yìí ní kí àìmọ́mù kan wá kírun tẹ́fẹ́ lẹ́ ń fi ẹ̀sìn ayín síta lẹ́ ń tú di ayín síta ẹ̀ ń tú di ara yín ẹ̀ ń fẹ́ díẹ̀ ìtọ́ líá fúnra rẹ̀ ẹ̀ ń fẹ́ díẹ̀ síta ìwọ́n tó bá dá gidi pé mo pọ̀ tọ́lá ló kọ kò ní dáa fún ọ pé mama ibùdó láì ló kọ irú kàbísà olórí burúkú yẹn mo bá ṣe ń pè mama ibùdó láì ni ìmọ̀mù ọba ti wá nìyẹn ó wá sí rí fíò ti rí Ọbáfin indirectly orí Ọbáfin tó bá ṣe rí mama ibùdó láì fi torí ẹni tó bá yànnù ní ìmọ̀mù àfin ìwọ náà tó kàbísà náà Kàbírù ló ń sọ fún ọba ló ń sọ pé ló ń direct ọba Isiaka láàrin àwa àti ẹ káláwa la mọ òótọ́ tá a sọ Ọlọ́run kọ́ yẹ̀yẹ́ wa àmọ́ kálẹ̀ yìí lálábòsí tẹ́ ẹ mọ̀ tó tẹ́ ẹ sọ Ọlọ́run yẹ̀yẹ́ yín yóò yẹ̀yẹ́ ẹ̀ràn yín yóò fi yín sẹ̀sìn àtàwọn àtẹ́jọ́ àwọn tẹ́jọ́ ń ṣàbòsí mi máa ń sọ ọ̀rọ̀ tí ń bá fẹ́ sọ tí ò bá sí mi dákú tí ò ní kú já mi ò ní sọ́ńbí ààrẹ náà nu kò yé yín dandan kọ́ ni kí máa mú ní mọ́ọ̀sì lọ́rọ̀ ọmọ ìsìláàmù ò yé yín wọ́n ní ìmáàmù without mosque ìmáàmù wọ́n pè é ní ìmáàmù aṣíwájú ní jẹ́ ìmáàmù dandan kọ́ ni kéèyàn ó ní mọ́ọ̀sì dájọ́ pé ìmáàmù nígbà pé èdè onílábáwá ọ confuse yín ẹ̀sìn ò yé yín ẹ̀sìn kò yé yín nígbà tẹ́ ẹ̀ kéwú ẹ mọ̀ dásọ́rọ́ ẹ̀sìn eléyìí náà ní ìmáàmù wíwá nìyún mi lọ bè lọ́wọ́ àfáà yín lọ́wọ́ àwọn àfáà yín tó bá kọ́ yín kéwú pé ṣé ìmáàmù by fire by force wọ́n fi jẹ́ ìmáàmù ó gbọ́dọ̀ ní mọ́ọ̀sì. ẹ̀sìn ò yé yín ìmáàmù àfi kí ni ìtumọ̀ ìmáàmù ní lúgà ìmáàmù aṣíwájú wọ́n máa bí ọmọ ń gbàgbé tó sọ ní ìmáàmù tẹ́sìn ò bá yé yín ẹ dákẹ́ ní tó bá ti yí ènìyàn sọnú ẹ̀sìn ní tó bá ti yí ọ bó tiẹ̀ sọ ń pa rẹ̀ kọ́kọ́kọ́ nímọ̀ ń pa rẹ̀ ná pè lọ́wọ́ àwọn tó bá yé dandan kọ́ ni kọ́ sọ ó bá sì sọ wọn ní mọ́ sí nísìnyí tí bá tí ò wáyé níbẹ̀ ní sọ nínú ẹ̀sìn
ẹ drag ìmáàmù kan jáde ẹ mọ yẹ̀yẹ́ tá bá drag ìmáàmù yín jáde ẹ wá sí èrè mọ́lọ́n lọ́wọ́ ẹ ya wèrè náà ni àjọ máa fa ni ìwọ tó bá ní àwa là ń dàrú ó kú ọkọ lọ́hùn ó kú àníyàn rẹ. And for information bóyá ẹ mọ̀ torí tọ́líà lọ́wọ́ tá wà yìí mọ̀mọ́ jágbó ni mọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ kọ́ yọ̀ọ̀kan nìkan nìyẹn ní gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ń pè kò nítumọ̀ ẹni tí ìlú ò recognize gẹ́gẹ́ bí imam àná Muhammad sallallahu alaihi wasallam ó bùkátà Mẹ́kà ju ẹni wí ọlọ́lú bàbá rẹ̀ ni ó bùkátà Mẹ́kà ní ìjọ tọ́lọ̀ ní kaná Muhammad gan fi Mẹ́kà lẹ̀ àwọn àfáà tí wọ́n sọ fún wa pé ìjọ tí inú àná Muhammad bàjẹ́ jù pé náà ọjọ́ tí inú àtàná Muhammad tí inú rẹ̀ bàjẹ́ jù ni ó ní ọjọ́ tọ́lọ̀ ní kí Muhammad ó kúrò ní Mẹ́kà ìlú bàbá rẹ̀ bí wọ́n ti ń fa ní tó ní Mẹ́kà yẹn tó gbé tó gbé lọ́wọ́ wọn ò tètè gbá lọ́wọ́ ẹ̀ àwọn péréte ni wọ́n sì gbà àwọn sọ̀hábà táwọn kankan Ọlọ́run ní ká Ànábì ó kúrò ní Mẹ́kà ìjọ tí inú àná Muhammad tó bàjẹ́ jù nìyẹn èèyàn wá jẹ ìmáàmù kò wúlò nù ìlú tó ti jẹ́ ìta ni wọ́n ti wá ń pè ìlú òní fẹ́ ṣe nǹkan tí mọ̀mọ́ kí tọ́jọ́ wà mẹ́ wọn ò ní pè kò wọ recognize nínú ìlú ẹ̀ téèyàn wá sí níyì nínú ìlú tí wọ́n ti bí gbogbo síjì tó lé ní kò ká ní kúkú oríire kò níyì náà nù báwo ló ṣe lọ ọ̀ta tí wọ́n pọ̀ ní ta tó rí lábùkọ́ ọmọ kan gbogbo yìí wọn ò ju wa inú mọ́ṣáláṣí ọjà gbó lọ. bẹ́ẹ̀ ti sọ pé ìmáàmù tọ́líà ni wallahi ìlàsì tíjọba ọba gọ́bẹ̀ sí Mákindé kẹ́ẹ̀bà wá sókè mọ́sọ̀ ọ̀dọ̀ ọba wọn ọ̀kọ́ dé tí wọ́n bá sì kẹ́lẹ́gùn mọ́sọ̀ sí ìṣèjì Mákindé wà ń bẹ̀ tí ọba ó sì wà ń bẹ̀ tó bá ní ìdí kí mọ́mọ́ wà ń bẹ̀ mọ́mọ́ tí ó wà ń bẹ̀ mọ́mọ́ àbíbù láì ní kì í ṣe bẹ́ẹ̀ sí ní kọ̀ mọ́ kéwù náà kì í ṣe tọ́ ẹ̀dúró náà ẹ̀ sì máa pariwo kéwù ṣètánì náà mọ́ kéwù ó padà sérí ibú ni kéwù kọ́ lọ́ọ̀ mi ń pìn. àfa Buhari Ajékòbí wa Ọlọ́run bá wa sọ kọ́lọ́kọ́ sàlékún àláfíà Ajékòbí mọ́jọ́ bàjẹ́ ìmọ̀ wọ́n ṣe wà sí níbi kanjọ́ kan ìdákúrè wa ń jáná sí ìdákúrè wa fi ara fi kan wá fẹ́ sí pé ìmọ̀ Buhari ni pé ìdákúrè ọ̀jẹ́ tún pé àwọn alágbàgbò kan ń bẹ wọ́n mọ kí ó jù wá lọ àmọ́ Ọlọ́run ò sí kíni Ọlọ́run kò wọ́n dá sọ́rọ̀ wọ́n mọ̀ wá kọ̀rẹ́kìtì àwọn tọ́lọ́run pè sọ́rọ̀ ní tó wí wọn dá àlọ́ ọmọ kéwù àmọ́ Ọlọ́run ọgbà tiẹ̀ kí ló tún kù. kí lójó sórí ibú náà kí ibùdó yà wù ní ìgbéraga lójó kó sórí ibú gbogbo ẹni máa mọ kéwú láyé bó ti wù kọ́ mọ kí ó tó bá lè ní ìgbéraga ọmọ nǹkan kan kí ó mẹ́rin lánàá Muhammad ta làáfà ànábì bí jìbìrì ìlú ni ṣé ńgbà jùlọ wa kọ́ àná Muhammad kéwú ṣé náà wù ló kọ́ àbí sárfù ni ọkọ ní mẹ́sìn ni bó ti wá kọ́ kéwú tó bó ti kọ́ ànábì kéwú tó ànábì wo lọ́lọ́run òfin nímọ̀ tiẹ̀ ànábì wo lọ́lọ́run fún nímọ̀ tiẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run gbà tọ́lọ́run kí àná Muhammad ó ní ìwà ànábì o innaka la'ala khuluqin adhim ìwọ ló fún ní ìwà jù táwọn yóò bá sọ wọ́n ní ìmáàmù Ibùdókì àfà jẹ́jẹ́ ni ìmáàmù jẹ́jẹ́ ni kíní kan ò sì yé yín tọ́ǹgì tá àfà fi ń kéwú ahọ́n Haúsá ni ó báwọn tó bá ń kéwú ó mọ̀ rí pé ahọ́n wọn kò ní papọ̀ mọ́ ti ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni English wọn Haúsá wọ́n fẹ́ ní no problem wọ́n ní no problem wọ́n ní wọ́n kí bàtà wọn pé fí ni no problem wòlẹ́ no problem fọ́ wòlẹ́ kò sí problem ahọ́n Haúsá ni
yín lọ confuse yín ya mo jo mo sokun gi nti e bo won ti mo wa sokun online nu nti ejo mo dare láàmú ẹ̀yin tí ọmọ nǹkan kan àwọn jẹ́rìí mo wá kábù àwọn jẹ́rìí lọ́pọ̀ lẹ́yìn tó lẹ́à àwọn aláìmọ̀ kan àwọn ọmọ ọ̀tá àwọn yídì onípanu àwọn èèyàn pọ̀ àmọ́ wà láì èrò ní gbogbo àwọn èrò lọ́pọ̀ yídì general tí wọ́n ṣe yídì àwọn èèyàn ọ̀pọ̀ ń bẹ àwọn tí sì ń bẹ èrò sí ń bẹ àwọn èèyàn lọ́pọ̀ ń bẹ àwọn èèyàn ńláńlá tí ìlú recognize ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ibẹ̀ ló ti kírun gbogbo àwọn tó jẹ́ pé àwọn èèyàn ńláńlá tí ìlú mọ̀ gbogbo àwọn tẹ́jọ́ kírun bẹ̀ yẹn who knows them ẹ kàn pọ̀ ní. ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ láàrin díẹ̀ ń àwọn èèyàn nù ẹ máa gbé kíní ẹsẹ̀ gbàrà wọn mọ́ kọjọ́ra wọn láyà stáwì kò lè ṣe déédéé kò jọra wọn ẹ má fi wéra wọn ó jura wọn lọ gbogbo ẹni tí ọba ìlú bá ti gbà fún tẹ́ ẹ bá ti gbà fún ẹ padà sẹ́rí ibú ni kò sí ní tẹ́fẹ́sẹ̀ lẹ́yìn rẹ̀. ẹni tí ń bá ọba jà spiritually tí ń bá ọba jà morally ẹ wá ní kò bú ọba mọ́ physically kí ìmáàmù ó jáde kan búra lóko Ọlọ́run kan búra pẹ̀lú àná Muhammad kan kí tọ́lé á ní ọ̀rọ̀ máa búra kó wọ́n á búra gbogbo ayé bí bá ní àwọn tìrí sọba Ghandi kọ́ ló fi dá wọn lẹ́jọ́. bá ní àwọn ṣe rí Ọlọ́run kò fi dá wọn lẹ́jọ́ lórí pátá wọn wà. àwọn gbogbo àwọn dání àwọn ìfẹ́ ni wọ́n wá àwọn ṣé ọ̀bọ̀ bá wọn tán ṣe ni àbẹ́ ògbó àwọn táwọn sọ ní Facebook yìí lọ́ba ń wò ní lọ́ba bí ń ṣèlú ni. kábíyèsí fúnra wọn ẹni tó wà vocal ni ẹni tó ní foresight ni bàbá yẹn wọn ọmọ tó ń ṣe Ọlọ́run gangan fún rẹ̀ ń bá lára bàbá yẹn mọ tí wọ́n ń ṣe ṣé tí àbá ṣe yẹn pé a máa lù jáde ká bá wọn sọ̀rọ̀ yẹn èmi mọ́ kọ́ wọn níyàn àbí ẹ̀yìn kan ní pé àwọn ẹnu mi ò tiẹ̀ tún wá gọ̀ yóò ní rábà àwọn tí wọ́n súnmọ́ kábíyèsí àwọn ni wọ́n ń kọ̀ǹbíyèsí wọn ó ní ọpọlọ o I'm not sorry to say àwọn tí wọ́n súnmọ́ kábíyèsí ni wọ́n ń kọ̀ǹbíyèsí wọn àwọn wá jẹ́ adviser ibù fọba tí wọ́n bá ti wá lọ kí ọba náà àbí èyí bá ti sọ pé ọba Ghandi ní ẹlòmíì ń bẹ nú àwọn tẹ́ ń sọ tí ó ti fojú kọba ní láàrin oṣù mẹ́fà ni tí wọ́n advice ọba ń kọ̀rọ̀ lọ́ba sẹ́yà á pín wọn sí gbangba pé kílẹ̀ fẹ́ gbé ṣe sínú ìlú. ẹ̀yìn sọ pé àwọn kan ni wọ́n ń dáwọ́ ààrẹ láàrin kábíyèsí àti mọ́mù àwọn jẹ́ kíjọ parí nígbà tí gbàjẹ́ pábòsí ti ba ti yín jẹ́ àbòsí ba ti yín jẹ́ sẹ̀bá àwọn ní kí mọ́mù gbé àwọn lẹ́kọ́ àbí nígbà tí mọ́mù gbé ọba lọ sí kóòtù ọba ò rí fúnra wọn àbí pé wọn ló gbọ́ ìtọ́lẹ́ ló gbọ́ wọn lọ kóòtù ọba ò rí fúnra rẹ̀ àwọn kan sọ wà àbí àwọn kan ni wọ́n sọ fún wa pé àbá o kábíyèsí tọ́lẹ́ mọ̀ ti gbé lọ kóòtù àwọn kan sọ fún wa àbí àwọn ọba tí ìmọ̀ọ́mọ́ yẹn ń bú yàkàyàkà ọba láàlẹ́ lórí mobile àwọn nǹkan ni wọ́n sọ fún wa àbí ọba ò rí fúnra lórí Facebook ní ọpọlọ látòrí kàbísára kárí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ kàbísára náà gbé tiẹ̀ ti ń bàjẹ́ díẹ̀díẹ̀ wàláhì ti ń bàjẹ́ fún wọn tó bá sì jáwọ́ ọ parí máa yé la odidi ìlú ló ń fèsì lórí pé wọ́n ti bú àfa àti ẹ o wọ́n ti bú àfa àti ẹ ó jáde fún mọ́ jáde ni wọ́n mọ́ jáde wọ́n lórí dátà tó fi ń ṣe èdè mi náà ń ṣe nísìnyí èmi lèmi náà ní dátà tí mi náà ń ṣe lọ́wọ́ wàá gbé àjọ ọdún mi ọ̀ jáde kéde pé bóyá mo kàn wọ́n pé mo kàn wú ẹbẹ́ tí ò lọ́pọlọ ní bọ̀bọ̀ tó Kábírù yẹn Kábísọ́ra mo kàn wú ẹbí ò ní láákàyè ìfún àwọn tó ń tẹ̀lé ọ tó ń jẹ́ fáǹsì ẹ àwọn yẹn bóyá wọn ronú tó bá ronú ni kì í ṣe irú ẹ náà mọ́ á jókòó sí fídíò rẹ tó mọ́ tẹ̀lé ọmọ ni tó ń sọ dáa bẹ́ẹ̀ bá lè ronú tó lè gbọ́rọ̀ tó lè máa dàjẹ́sì ọ̀rọ̀ yẹn
yóò gbọ́rọ̀ rẹ̀ ẹsẹ̀ ní tí ẹ máa tẹ̀lé tọ́rọ ò ní IQ ò ní ọpọlọ ò ní làákàyè tí yẹn fi sọ̀rọ̀ ó kàwé pé tọ́lí ọ̀gá rẹ̀ tẹ̀lé láti mọ bá ti ṣe máa ṣe kò sí wàhálà àwọn nígbà tí ṣètánì náà ṣe rí ibú àwọn kan tẹ̀lé ṣètánì àwọn ọjọ́ ṣàgbákò gbẹ̀yìn náà ni ó ẹ̀ ní bẹ́ẹ̀ lè mọ dírágì mọ́mọ́ bíbù lọ ìka wọn wòye ràn mo fi Muhammad bra ní gbogbo gbà bó bá ṣe ń dírágì mọ́mọ́ bíbù lọ ìlànà dírágì tọ́líà ẹ̀ ń pe ṣáà ibùdó lẹ́yìn kápẹ́ńtà ẹni kí tọ́líà náà padà sí di civil defence rẹ̀ tó bá gbéra tóun bá tó bẹ́ẹ̀ kóun náà padà sí di civil defence tó padà sí di DVD civil defence ok ẹgbà ẹni kí wọn máa bíbù láyọ̀ pa sí kápẹ́ńtà kí tọ́líà náà padà sí di civil defence yẹn ká ní gbé tọ́ lọ́hùn tà níbi lọ́fẹ́ ṣe ìbí ọ̀sán àti ìjọba òbí kan rí ọjà òbí kan rí náà ìgbà tí màmú bẹ̀rẹ̀ òpè ló fi wo pé tó bá bọ́ ṣe pé náà kọ́ wá jẹ̀ mọ́ mùlù náà ká ní wọ́n ti ẹ̀ pé ni àbí wọ́n ti pé òun náà tó pé gbọ́tọ́ wà náà pé ó ní àìwá kọ́lá àga àwọn tí wọ́n ní òní fẹ́ filẹ̀ pé à ń gbádùn rẹ̀ àmọ́ ó dájú pé àwọn tí ń ṣe mọ́mọ́lé lórí ń bẹ̀ wọn náà wọ́n gbádùn rẹ̀ wọ́n ti ń ṣàdúrà kọ́ lọ wọ́n ti ń gbàdúrà kọ́ lọ ti pẹ́ gbígbàdúrà lọ jẹ́ fún wọn làwọn náà kọ́lá àwọn wulẹ̀ bẹ́ẹ̀ ẹ sá máa lọ tó lọ dábẹ̀ rú ẹ lọ wo fídíò tí mo ṣe ẹ nígbọ́ kí n dákọ tọ́líà ṣùgbọ́n mo rí pé ẹ̀yin tí ẹ tẹ̀lé àbátọ́lé àyè ẹ ní adab bí tí wù kọ́ mọ́ àfáà náà ó sì correct yín pé n tẹ́ ń sọ yìí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ tó bá ti correct Kàbísàrà wà lẹ́kùn níwèé mọ́ táwọn àmọ̀ fún Kàbísàrà láìkì àfáàtọ́lé àtòótọ́ ó gbà fún yẹ́nyẹ́ káwá ní ìmáàmù àfáàtọ́lé àti sọ fún Kàbísàrà pé no má sọ bẹ́ẹ̀ mọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ wallahi tallahi al-aziz wallahi tallahi o ni Kàbísàrà ní sọ ngama àmọ́ máàmù náà àfáàtọ́lé àná láìkì bó ti ń yàkàyàkà mọ́ bíbù láì ààjò mọ́ wá yàkàyàkà ara wa ni ìgbà kan máa bẹ̀rù pé ẹ máa mọ̀ ìfọlọ́pàá ẹ wá pọ́lọ́pàá wa àti ẹ̀yin àtọ́lọ́pàá tẹ́fẹ́ gbé wa ìmọ̀jẹ̀sí kan àwọn ọlọ́pàá ní ìsinmi àwọn ọlọ́pàá àwọn ọ̀sẹ̀ mi ní fíwé fún àmọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́lọ́pàá wa tẹ́ ń fi ọlọ́pàá gbé èèyàn àti ẹ̀yin àtọwọ́ yín tẹ́ fi ń gbé ọlọ́pàá fi kárẹ́sì àwọn olódodo God punish all of you. Ojú ẹ̀ tí wọ́n ọlọ́pàá gbáwé náà ṣe òtó mọ́ wá sọ́ra rẹ̀ mọ́ òtó mọ́ wá sọ́ra rẹ̀ mọ́ 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 òfin ní kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ tí wọ́n bá sọ. ẹ mọ̀ jáde ẹ mọ̀ bú àwọn èèyàn ẹ mọ̀ bú ìmáàmù Habibullahi tí kìí ṣe èèyàn kìí sáfà ni ìjọ ẹ sọ fún wa wá sí kan ní máa ibú láì ṣe tó fi wá bú tó fi yàkàyàkà tọ́líà tó fi yàkàkàlákà ní wọ́dì rí ẹ̀ẹ̀kan tí máa ibú láì sọ̀rọ̀ kan tí ó ṣe èmi yìí jáde fún pé máa ibú lẹ́mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ Kàbísàrà àti gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń support tọ́líà ẹ jáde ìjọ kan tẹ́ ẹ sọ tẹ́ ti correct àwọn tọ́líà rí pé àwọn tọ́líà ọ̀gá wa ní ṣùgbọ́n tẹ́ sọ yẹn kọ̀ dẹ́mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ jáde ṣéjọ́ tó wá bẹ́ẹ̀ náà àwọn tọ́líà ọ̀sán nǹkan tí ọ̀dà rí bẹ́ẹ̀ làwọn kan máa pè mí pé kí mo fẹ́ gbà ń bẹ̀ ẹlòmíì yóò máa pè ìgbà tí ń wọ́ọ̀nù èèyàn ẹlòmíì máa pè pé ẹ fi máàmù lẹ̀ ṣé mo di máàmù lọ́rùn mu ni àbọ̀wọ̀ tí mò ń sọ ẹ lónìí wọ́n yọ ìmáàmù tọ́líà lóye èyí tó ń kọ́ ní tí ò yé yín nù ọ̀rọ̀ tèmi kọ́ ló bá fẹ́ fi yọ àfáàtọ̀ ọba ó fi yọ wọn àbọ̀ ọ̀sẹ̀ náà fẹ́ yọ wọn ní sẹ́ bọ́ọ̀ tí wà kóòtù sọ̀rọ̀ tèmi kóòtù fẹ́ gbọ́ ni ẹ jẹ́ mọ́ sọ tèmi lọ́nà ní tí mo mọ̀ jẹ́ máa sọ lọ àwọn tí ó gbọ́ ìwọ tó o bá ní tẹ́sí sí ẹni kó wá kọ́mẹ́ǹtì síbí ẹni kó wọ fídíò mi náà ó lè kọjá kó wọ sókè àbí kó wọ sílẹ̀. ẹ kálukú wá jáde ẹ ń bú ẹ ń drag mọ́mọ́ bíbú láì mọ́mọ́ tó bá yàn. mọ́mọ́ tí ọba yẹn ẹ wo tó bá yẹn ń ṣe
ṣé làwọn máa wòran kẹ́ fi rèrè dé ọ̀rọ̀ ẹ̀sìn kan kẹ́ fi bá sí ọba jẹ́ wálé ànígbà ẹ̀wọ̀n tó bá ṣe ọba sì ń tẹ̀síwájú ni o ọba sọ̀rọ̀ nǹkan jọ kan pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ní wèrè Kàbírù náà sọ pé lóòótọ́ ìmáàmù tẹ ẹyàn láàfin láti méjì píìsì ni ẹ tún wá sọ̀rọ̀ kan pé ṣùgbọ́n ibi táwọn ẹ̀dẹ́ bẹ́ẹ̀ sọ́sọ́ níbi tí wọ́n ń lọ ni ṣé fẹ́ kí wọ́n bọ́ọ̀lẹ̀ ni ṣé tí wọ́n ń sọ yẹn ìwọ́n mọ̀ túmọ̀ rẹ̀ alẹ́ ò ní ọpọlọ ló fọwọ́ pé ẹni tá ń sọ náà bọ̀rọ̀ jẹ́ bọ̀rọ̀ jẹ́ bàbá ní mo fẹ́ mọ ẹ jáde lápò bí funfun dúdú ni ẹ̀ tí ì mọ̀ bàbá ń sọ̀rọ̀ tẹ̀síwájú ìlú pé iṣẹ́ sì ń pọ̀ táwọn fẹ́ ṣe òun fi ń wé ọ̀rọ̀ bóyá lè mọ̀ pé ọ̀rọ̀ ìfàmù àwọn àtọ́lẹ́à gan-an kò fẹ́ẹ̀ sí lọ́kàn bàbá mọ́ lọ́kàn ọ̀dọ́ tí wọ́n kóòtù àbí gbogbo ẹjọ́ tí tọ́lẹ́à sì fi gbé bàbá lẹ́jọ́ kò sí tó lè wín níbẹ̀ inṣàlá mo kéré pé ìṣàkọlé kéne sẹ́yìn mọ́ èèyàn mọ́ báwo ló lè ṣe fẹ́ lé àlejò lọ àlejò onílé tí ó bá ní evidence lọ́wọ́ àlejò lè gbalé mọ́ lọ́wọ́ àmọ́ ń bó ní bá ṣe evidence lọ́wọ́ àlejò kan dẹrẹ láàmú kan wé sí ẹwọ ni ń ṣe ń darẹ ń ṣe rẹ lófò ni ọba táwa gba tiẹ̀ ọba táwa gba tiẹ̀ ọba tí àwa táwa ń tá la ilaha illallah. Mr. Ajao Makinde Olúfẹ́mi, thank you sir God bless you. ẹ̀wọ̀n tó bá ń ṣe fa ọba àwọlẹ́ ti rí tí ó pè ìlú ẹ̀ Kàbírù àtẹ́kùta ọba àlú ń ṣe bẹ́ẹ̀ tó pé ọba ó tẹ̀ ṣe bẹ́ẹ̀ tọpẹ́ ọ̀pọ̀ ọ̀nù yá tí báwọn àfa Abẹ́òkúta tá a mọ àfa kọ̀ọ̀kan irú yín ọmọ ọ̀sán tí kókó bá ya rẹ̀ ni tá a mọ àwọn eléré rẹ̀ àfa táwọn èèyàn kọ̀ọ̀kan l'Abẹ́òkúta tí wọ́n jẹ́ lérí ire ẹgbẹ́ àwọn èèyàn lérí bú ọmọ olùkọ́ kan lè máa kọ́ àwọn òní ṣe bẹ́ẹ̀ ní tàbá àwọn àfa àṣẹ mùkúta bàbá wa yìí àfa kílọ̀ pé àfa dáadáa yìí táwọn Abẹ́òkúta wọ́n ti àwọn àfa àti ẹ̀bùn l'Abẹ́òkúta dáadáa táàsì ẹ̀fín ní àkàn fi mọ́ bí fèsì wọ̀ àwọn ayé sàtàr inú àwọn àgbàlagbà fà já sí pé a mọ̀ wo tí wọ́n mọ́ yín lálẹ́ kọ̀ọ̀kan lẹ́yìn bá ti léwu táwọn àgbà fà lu tí wọ́n mọ́ àwọn tẹ̀m̀bùlà tó fi mọ̀ pé ajura wa lọ́nu tọ́jú orí kọ́ àbísà ó lè díẹ̀ mi o mo fi ọlọ́mọ àṣẹ lẹ́rìí tí ó gbogbo máa ń sọ̀rọ̀ lórí Facebook yẹn mi ò ń ríro ò bá bu mi jù bẹ́ẹ̀ lọ kó ní ọmọ yẹn lọ wọ́sẹ̀ sí ìyí bàbá ẹni bọ́ mi bàbá ẹni bá mi sanwó ilé alágbàkó àwọn ọmọ láàbì tí mò ń lífù gan tí mo mọ̀ pé 100% ayé mi bẹ́tà yí ẹ̀ sì gbọ́dọ̀ pẹ́ ẹnu fa èyí máa ṣẹnu o sì lè díẹ̀ mi kó kájọ ná tán bí owó ìbíjọ́ kan ló ń sọ ló ń fọlọ́pàá tírẹ́tì mi kì láwọn alámọ́là wèrè kan lámọ́là sí mo lámọ́là ó tiẹ̀ ní ọpọlọ ṣé ọ wá rò pé ọ̀fọ̀lọ́pàá gbé mi wà fọ́ ọ̀pọ̀lọpàá rẹ̀ wà ṣé wàá pé ilé ẹ̀ bá burú náà ọ̀run dá sọ́rọ̀ ìlú wa ó tún máa fọlọ́pàá gbé ni wa nílùú sọ́nà pé àwọn tó wá adviser rẹ̀ àwọn náà need advice ó need advice o ẹ̀yin family rẹ̀ ẹ jára mọ́ ẹ̀yin family Kàbísanra ẹ mú so ẹ má jọ kéré ibú rẹ̀ hàn yín o tí wàhálà rẹ̀ bá délẹ̀ ẹlẹ́sẹ̀ kan ní ń dáràn ni ẹsẹ̀ ọ̀rùn méjì ní ń dá sí ọ̀rùn ẹlẹ́sẹ̀ méjì ní ń dá sí o ó ti fa kíní yẹn ó ti fa débi tí ẹ̀mí ò ní padà gbé mọ́ o sàgbà àwọn ayé ń wò kíní kan ní ọjọ́ ń sọ fún Kàbísanra wàláhì tàláhì àfàtọ́ ilé akéré sẹ́ni tó lè dàgbọ́ mọ́sálàmù mo fi Muhammad búra wọ́n ń wòran nípa ó nídìí o mélòó ni àwọn olè ra wa ta àfàtọ́ mélòó la àwọn tó ju àfàtọ́lẹ́à lọ wọ́n ti tẹ́ sórí ẹ̀ ṣùgbọ́n èyí máa ń wòran pé tẹ́ẹ̀bí ń wo IBB champion yẹn wàláhì wọ́n kàn fàáfà lẹ̀ ni wọ́n kàn fàáfà lẹ̀ láwọn ìdíkọ̀ kan
àgbà àwọn nǹkan ọ̀rọ̀ ọmọ dàbí egun ẹja tí ò ní ṣe gbé mi tí ò ní ṣe tú dànù àmẹ́yìn ó léyìn èyí ó fi ṣọ́ọ̀ṣì padànù. wọ́n ń wòran ní tọ́líà kéré gan sẹ́ni tó máa ń da odidi ìlú Ògbómọ̀ṣọ́ láàmú tani tọ́líà ó kéré sẹ́ni tí ó máa da ọba láàmú pé à ń gbọ́ba lọ kóòtù. ìwọ tó bá jáde fún mi tó bá jẹ́ blọọgì Ògbómọ̀ṣọ́ tó wá ní tí mo sọ yóò da yín ṣe pé yín ní sójú rẹ fọ nígbà tí wọ́n dírágì mọ́mọ́ àbíbù lọ ìmáàmù ọba ṣé orí kí ló sọ sí. àwọn kan fi ń gbowó ilé wọn ń gbà ọba ń fún wọn lówó oṣù ni ẹ sọ bloggers kan tí ń jáde support ọba tí ń gbó lọ́wọ́ bá rí olórí TV Ìbàdàn lọ́wọ́ ọdún ó lè mọ́ láàrin oṣù mẹ́fà lè mọ́ fojú kábíyèsí sọ tí ẹ lọ nìyẹn ó lè mọ́ sí ti ṣe dátà fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni àrò ọ̀rọ̀kù tó pọ̀ TV àwọn ọlọ́wà níkà bẹ́ẹ̀ ó wà nígbà báyọ̀ balẹ̀ kàbọ̀ náà sí pé wọ́n ṣe súnmọ́ tó wọn sójú mọ́ làwọn tó bá àwọn àtìkálẹ̀ ọjọ́ ń travel. tàbí sọ́ra jẹ́ kó rí ẹ pé gan-an àmọ́ má jẹ́ kó rí ẹ pé bó ti ń ṣe máa ṣe lọ bẹ́ẹ̀ máa sọ lọ bó ti ń dráàgì ìmọ̀ àbíbù lọ àyè máa dráàgì wọn lọ àmọ́ o rántí pé wal aqibatu lil muttaqin ìgbẹ̀yìn ni ó dolóko adá rẹ̀ sí ìrí làwa yóò wá mo sì máa ń sọ kinní kan táwa yìí náà bá wà lórí àbòsí kọ́lọ̀ kó dá kó san mí lẹ́san tó máa ń san alábòsí ìmọ̀ àbíbù láì kírun ó kàfá tí a ta máa ń kálórí lórí irun ó kàfá tí a dáadáa ó gbé kábàrà dáadáa bí ẹ̀ kàfá tí a tí ó ké àkàkàn lẹ́yìn rẹ̀ mọ́ ó nírun ọwọ́ àfi wẹ́n tí ó fẹ́ kábàrà tí depression ti mú mo believe pé tí àwọn tó wà lẹ́yìn àfáà bá sọ wá pé Allahu Akbar àfáà ọmọ kàfá tí a lọ ni. sórí kí n jáde àbó bọ́rọ̀ ìjọ tọrọ ti ṣẹlẹ̀ tá a rí pé àfáà yóò kábàlà wá ti rí a máa rí pé kò ní túmọ̀ ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ń sọ fẹ́ni pé kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe ní láti ẹ̀bẹ̀ sí yọ àṣìṣe àbá bẹ̀rẹ̀ pé kò sí kíní kan kiri wà tẹ́ pé kéwúlẹ̀ ń sọ kí ni ìṣẹ́fẹ́ jẹ́ pẹ̀lú sórí ọ̀rọ̀ yẹn ọ̀kan àwa ṣé ìmọ̀ wà bí ilé ọmọ òkú ẹ̀ ṣé kò mọ̀ òkú ẹ̀ kò mọ̀rún kí lókù là kò mọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn dá sí no àwọn kan bẹ tí ìmọ̀ bá ti ní lára á ní kò qualify fún imam àmọ́ pé ó sì fatia kà ó fún fatia ní ó fún fatia ó gbé kẹsọ̀ fún dómọ̀ ìyún kọ́ mistake lè wáyé kò sí àfà tí ì ṣe mistake àràfi lùkàtò àràbíyà ni kò sí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa ní tí ó simple jù tí ó yẹ kéèyàn ó ṣe ni kéèyàn ó ṣe irun kì ìrun táwọn kí gbogbo gbà ẹ̀ wá sì kí yóò lẹ wá tún wá ń bú ẹni tó ti ké fátíà tó yanjú ká fátíà tó ti ké tó ti yanjú tó ti nírun already tó pé lẹ́yìn fátíà tó wá sí Allahu Akbar wọ́n ti nírun ẹ̀ wá ń fẹ́ jíjá sí pé láti ṣẹ̀ṣẹ̀ ẹ̀ ní ọpọlọ o èmi owó gbé mi sọ̀rọ̀ sí pé ẹnìkan sí fátíà ké àbí ó sì kò àmọ́ torí pé náà á jáde fún máa ibò lọ́yìí táwa yìí náà bá jáde ká kó sí lẹ́nu gbígbà tí à ń ṣàbòsí nù nígbà tí já sí pé àdéhùn tá a ṣe àmúṣẹnu tó rà àdéhùn tá a ṣe ni pé tọba làṣẹ làwa ń ṣe so bàbá wa Ghandi kàbísà mọ jáde o tó ń pè mí o ó ní ọmọ nínú gbọ̀n yẹn torí pé ọ̀dẹ̀ ní òórùn gbọ̀n ó nínú gbọ̀n tiẹ̀ torí ò ní ọpọlọ ọmọ láwọn kan sí ò nínú gbọ̀n kan lọ wá sẹ́sì ọ̀dẹ̀ òpònú pé èmi ní ń wàṣẹ àbí wọ́n lọ́wọ́ wàṣẹ ní ìṣojú mi àti ẹ̀ òpònú ọ̀dẹ̀ tẹ́dẹ̀rìn
tó bá ń sọ̀rọ̀ rí pé bó bá ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ gan kò ń létí ẹ ni nígbà tí o mú ọyàn dọ́kàn ni ọ̀rọ̀ pé ò dáńtọ́ ni o ò ní kú wọ́n tún lè sàníyà o mọ̀ pé ò ní ni kéèyàn sọ̀rọ̀ kó ní ìtumọ̀ létí èèyàn o mọ̀ pé ò ní wàhálà ò ní Kàbírù ò ní so mọ́ jòkó kó mọ́ sọ̀rọ̀ sórí mi ò kí ń ṣe lọ́wọ́ tí wọ́n ń pè àsọ̀rọ̀ àwọn mídíà náà ìwọ ni lọ ní tv kíní kan kàbí tv máa náà yàn máa sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àwọn tí ń ṣe kíní tó fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀sìn jẹ́ kó rí ẹ pé ṣùgbọ́n pé bẹ́ẹ̀ mi ìyẹn wá sí wá sílẹ̀ mi máa fi gbó lórí pé kíní ṣé tó bá jọ pọ̀rọ̀ ọmọ kí ó tó mi ní kí ló ké ṣé bó ti ń wúruwúru iná tó máa wí tí ọ̀dà iná àwọn ẹnìkan sí ẹnìkan ti ké fátíà ṣáà fi pé lọ́wọ́ àpò ẹ̀yẹ kan wá ẹ̀ ní ọpọlọ ọmọ wa Ghandi ọlọ́pọ̀ ṣàjà rí pé àbá iṣẹ́ yín máa ń dá wa lárùn ọba wa Ghandi máa bá aṣẹ́ rẹ̀ lọ àwa máa bá aṣẹ́ yín lọ ọlọ́ọ̀ni jésù yín kò ní rẹ̀ yín ọba olórí eré first class nínú àwọn ọba gbàgbọ́ kò ṣẹlẹ̀ rí wọn kò ṣẹlẹ̀ rí ọba ó pa àwọn ọmọ ìlú ẹ̀ pé ẹ sọ fún mi kí advice mi kí lẹ fẹ́ kò sí ráwọn olóyè lọ àwa ọgọ́ jókòó fúnra wọn ni àbá tó máa farabalẹ̀ àmọ́ wákàtí ni wọ́n lò kò wá sẹ́ni tó sọ̀rọ̀ tí wọ́n dá lóhùn question rẹ̀ ọlọ́run jẹ́ ṣe pé bàbá ẹ̀mí yóò ṣe gùn pẹ̀lú ògùn ọlọ́run la ilaha illallah wala Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ́ọ̀tì fábíyèsí tẹ́ ń sọ́pọ́ọ̀tì ọba ọlọ́run ló burú fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń sìn wúwa bí ẹni tí yóò mọ̀ ṣe ọlọ́run yóò bá fi yín mọ̀nà mo sọ èyí tí mo sọ yẹn náà I don't care of anybody ló lè jáde fún mi ó lè dọ̀rọ̀ tí mo fẹ́ tí mo sọnù I don't care mi ò care ọ̀rọ̀ rẹ̀ ò lè dí mi kù kó o gbé mi sórí social media àwọn èèyàn gan ti mọ̀ pé lérí ibú ni yín tàbí sára àwọn èèyàn ti mọ̀ pé lérí ọ̀rọ̀ rẹ̀ ò tà mọ́ ọ̀rọ̀ lérí wọ́n ti mọ̀ pé alágbá kò ní ọ́ tó wọ́n ti rí pé èyí ṣe olóòótọ́ kò sí nǹkan tí màmú yẹn lè ṣe lọ́dọ̀ tí yóò ráìtì ni àwọn ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ tí bàbá bíbù lọ́ọ̀ ìbá sọ tí ò da wàláhì jáde fún un pé nǹkan sọ ò da wọ́n ti ṣe rí tí wọ́n ti ṣe rí ẹ̀ fọ́gà tiẹ̀ èmi ò ní fáǹsì bẹ́ẹ̀ ń wò mí ní pé bóyá ẹnìkan lórí ọ̀tọ̀ wà níwájú sọ tí ò da ń jáde fún bàbá lọ́ba níkà wọ́n ti jẹ́ pé àwọn lè sánú tọ́ pé àwọn lọ́gá gbogbo àwọn là ń tẹ̀lé àwọn lọ́ba níkà là ń tẹ̀lé tí wọ́n bá sọ tí ò ṣe ń jáde fún wọn tó bá sọ tó bá ti against táwọn ń ṣe pé ọba làṣẹ yìí tó bá lọ sọ̀rọ̀ kan tó ti yàtọ̀ sí táwọn ń lọ yìí á sọ kò sọ ń tàn tèmi máa tèmi máa lè dragi something must kill a man ní tó bá kó wá kíkó wá dúró sí orí ibi táwa sí wà láwà ó dijọ́ tí àbáwá kábíyèsí sọ̀hún bá tó sọ bá na owó ìmáàmù àfáàtọ́ lé sókè fúnra wọn látọgbà àmọ́ lọ́wọ́ báyìí ìmáàmù Abibullah Ahmad Tijala lára òun sì ìmáàmù kábíyèsí ìmáàmù sọ̀hún ìmáàmù ọba ìmáàmù wanu. alimaru máa mọ́ ní àbá ẹni tá a fẹ́ nu òun náà ẹni tí wọ́n náà bá fẹ́ tẹ̀lé ẹni tó bá fẹ́ tẹ̀lé ẹni tá a fẹ́ nu kò ní wàhálà nù tí ẹni kálukú máa dìfẹ́ǹsì pátì ẹ̀ kò sí pírọ́blẹ́mù pa yẹn náà dìfẹ́ǹdì tó lé abó ti wọ àwọn ọmọ dìfẹ́ǹdì mọ́ àríbò lọ́wọ́ gbà tí ọba mọ́ sì jẹ́ só jẹ́ ìbára ìbára ìparí ẹ̀ sẹ́yìn wo ẹni tẹ́ sọ pé ọmọ àbíbù láyọ̀ mọ́ kéw tẹ́ ń drag wọn tó pé mistake wọn lẹ fẹ́ yọ bẹ́ẹ̀ tí ń yọ náà kábíyèsí ń rí yín wọ́n ń rí ṣùgbọ́n ọba ti sọ̀rọ̀ ọba ní pé ọba sọ fún wa ọba ní èèyàn bá kéwú kọ́ mọ yọ iná lẹ́nu ọgbọ́ kọ́ mọ yọ iná lẹ́nu kọ̀ọ̀kan àwọn
ìmáàmù Habibullahi ni ìmáàmù tàwọn so ti parí so parí ìwọ tó bá ń wá owó ní kí àwọn kọ̀ọ̀kan mi o tó fẹ́ sọ̀rọ̀ kú sọ tó máa ń ṣàbò sí tó bá orí bí a máa ń sọ ẹ̀ bá ń ṣe rí bí a kàn ń sọ̀rọ̀ Facebook lásán mo fi Muhammad búra níbi ọba ti dọ̀là wa lọ tìlú bá dàrú ọba ni ó bù tó bá dá náà ọba ni ó bù ìmáàmù kan ni ó bù wọn ò sì ní bú pásítọ̀ tọrọ ọba ló ní ìlú ọba ní ṣe ṣèlú àwọn yòókù ń bá ọba ṣèlú ni ìmáàmù ń bá ọba ṣèlú ni olórí ẹ̀sìn ìwé ọba jáwèrè sáà gbogbo ẹ̀yin tẹ́ dúró yanyan tẹ́ ìsọmọ àlè àtúnkù múra kédú kánífà tọdún yọ lágbá púpọ̀ ẹ̀yin tẹ́ wà lókè òkun Ọlọ́run bá bò ní láṣìírí yóò sọ yín dé àjọ wà ń bẹ̀ ní inshallah wájọ wá gbòfì agẹgbẹ filabe tí ajá ìwọ wá tó wú ọkọ ní ọdún ẹbọ ni ó di ti àtàwọn fámílì ẹ kọ̀ọ̀kan ọ́ làkúndínú fún wa léyà dé ṣe tẹ́mi kí n ṣe tiẹ̀ ọwọ́ ó bá tún mi bó ṣe ẹ̀sìn mi bẹ́ẹ̀ sí Ọlọ́run ni báyìí ṣẹ̀sìn bá bari ní Ìsìlámù Ọlọ́run ní sì jábọ̀ fún tí ẹni kó sọ fún mi pé kí ni ìdá kọ̀ da tèmi ní kí n gbà mo lè má gbà mo lè gbà kọ̀ọ̀kan anybody ní ẹ̀sùn jàre mùsàlẹ̀ kí ẹ wá lẹ́sìn àlọ́lọ́run àní mùsùlùmí tó bá fẹ́ sàbòsí lókù kí lọ́lọ́run fi kí àná Muhammad náà ebi wà ní ànábì tá à ń tẹ̀lé ta ní à ń kọ́ sí ànábì pé ànábì ló mùsùlùmí wa kí lọ́lọ́run fi kí ànábì ìwà ní kò fi ẹ̀sìn kí ànábì kò fi nǹkan kan kí ànábì innaka la'ala khuluqin adhim ànábì ìwà rẹ̀ dá mi lọ́rùn ìwà rẹ̀ dá pípọ̀ ìwà rẹ̀ wuyì ṣé ìtẹ̀yìn ọmọ tọ́lé àyè náà ń búyàn káàkiri náà òun náà ni àwọn yóò fi wá pẹ̀ lọ́gàá yín ìwà ni wàláhì ìwà ni ìwà lọ́ba Ghandi ni òun ni wọ́n fi ń jẹ́rí gbogbo àwọn ọ̀tá wọn ọba òwò tí àgbákò tẹ̀yìn Islam kan ṣe ni tó bá fẹ́ wọ́n àgbákò tẹ̀yìn Islam kan fi wọ́n ṣe ni ọba ó ti kọ̀yìn sí Islam yẹn sẹ́yìn nìkan ni àbáyọ̀ pé bàbá yẹn ẹni Ọlọ́run ni bàbá Ghandi ẹni Ọlọ́run yẹn tí ò sí àdàpọ̀ ń bẹ̀ kò sí dáùtì nínú ẹ̀ gbogbo gbogbo àgbákò tí àfáàtọ́lé á fojú ọba rí ń gbà yẹn kálọ́ba àlùmí ni ó ti jù bẹ́ẹ̀ lọ àmọ́ Ọlọ́run ọba bàbá yẹn lo àyà Qur'an tọ́lọ̀ ní wá ibadur rahman alladhina yamushuna ala al-ardi hawna wa iza khatabahumul jahiluna qalu salama àwọn ènìyàn ní ṣe bẹ́ẹ̀ bá tọ́ wọn qalu salama àlàáfíà ọlọ́kọ̀ wọn bá bẹ́ẹ̀ bá ṣe tí ọ̀dá sí wọn qalu salama ẹbú ọba Ghandi ẹbú títí ẹgbẹ̀rún fúríà náà kọlu sálámà ọba Ghandi ẹtúnlẹ̀ lóko síbẹ̀síbẹ̀ ńkọ́ kọlu sálámà ẹtún pé ọba Ghandi ní ọmọ ìjẹbẹ̀rí tí ń fapò sáyà síbẹ̀síbẹ̀ ńkọ́ wá tún ṣe kíní ó tún ní kọlu sálámà ó ní àlàáfíà Ọlọ́run náà ni àlàáfíà lọ́ba yẹn ń pariwo ìjọba lọ mọ́sálásí yẹn tẹ́yìn kan lẹ̀ lóko ó yẹ kí wọ́n yìnbọn pẹ̀lú mí inú yẹn ni ọba yóò ṣe bẹ́ẹ̀ kọlu sàlámà ó lára fẹ́ lòun fẹ́ àìmọye àwọn tí wọ́n pe ọba pé bàbá ẹja sọ di gobe ẹja sọ di woro sí woro bàbá ní kọlu sàlámà ẹ má jà sí bẹ́ẹ̀ àláfíà bá yẹn pariwo ẹ̀yin tó yẹ ká mọ ẹ̀yin tó lọ́n wá sọ àyà yẹn gan fún tẹ́ ń kà fún wa ẹ̀yin náà lẹ́wọ́ alágbàkó náà lẹ sí èrè ẹ̀yin náà lẹ mọba lọ kóòtù ẹ̀yin náà lẹ kọ́kọ́ máa na àwọn èèyàn káàkiri ìbá nínú wọn náà lọlọ múlọba ní káàlẹ lọ kó bí ìyàfọ abúmbàbà so ìwà ìkọ́sẹ̀ Islam dà lára gbogbo yín ẹni tó yẹ ká máa fi ṣe wáàsí fáwọn èèyàn ní ti dáadáa kẹjẹ sọ́tò lásán ẹ̀yin náà lẹ tó wá ẹ̀yin náà lẹ ìlà
ẹ máa wo Kàbírù wèrè ohun tó bá sọ ṣe máa jọ sọ ẹ gbogbo tó padà sọ nísìnyí kò ní bá ta sọ yóò kẹ́ ìbò ní sọpọlọ ń bẹ̀. yín jẹ́ wílẹ̀ oyin ti ẹ̀mí ò tẹ ti wo fídíò rẹ̀ mọ́ wọ́n sẹ́ndì ẹ̀ sí mi ni pé ẹ wò yín kàn wò mí kàn wò pé eléyìí ò lọ́pọlọ ní tèmi ń ṣe ju gbogbo kí n mọ léyìí ṣùgbọ́n mo kàn wò pé àwa làwa wà lórí mídíà bí irú rẹ bá tako Imam Habibullahi tá a bá jáde fún ọ tó ń tako ọba ní indirectly tó bá mọ̀ gbogbo ẹni tí ọba ti ń represent ọba Imam Habibullahi ní sin represent kábíyèsí lórí ọ̀rọ̀ ẹ̀sìn nísìn Islam so Ọlọ́run kó sàmúnà gbogbo wa àwọn baba Ghandi mo ṣàdúrà fún ilẹ̀ kan sí Ọlọ́run wa kún lọ́wọ́ bàbá má dà baba Ghandi láàmú má fún wọn lẹ́gbàá kan kún wọn lọ́wọ́ ìtẹ́síwájú rẹ̀ bá wa ṣe fún wọn má jẹ́ kí má kọ̀dé àìmọ̀ ṣe sí wọn ọlọ́run Muhammad lọ́dọ̀ Ọlọ́run bí wọ́n ti bẹ̀rẹ̀ dáadáa yẹ Ọlọ́run tí wọ́n parí dáadáa tí wọ́n gúnlẹ̀ rè iṣẹ́ rere nù ó bá dáadáa ẹ̀dọ́ àkùn àwọn tá a lọ mẹ́tìn ti sáùtì ẹ̀yà lọ ti nọ́ọ̀tì o ẹ̀yà lọ ti nọ́ọ̀tì o ọba fẹ́ gbọ́rùn gbogbo wa o nkálukú ọlọ́ọ̀sọ ẹ̀dùn ọkàn rẹ̀ ẹ̀yẹ́ kí bàbá àtọ́lẹ́ náà lọ ọlọ́ọ̀sọ ẹ̀dùn ọkàn rẹ̀ bàbá ọ̀dáhùn kàbí sára wọn náà ń lọ tó bá bí ọ̀dà tó bá bí ọ̀dà Kàbírù lọ bí táwọn èèyàn wọn náà lọ bẹ̀ tó bá bí ọ̀dà nígbà máa ń dùn mí lọ́wọ́ ẹ̀yin tẹ́ pé lọ́mọ Ògbómọ̀ṣọ́ bó ti wù kí wàhálà àti ẹ̀wà láàrin ọba àti àfa àtọ́lẹ́ àtó kí ọmọ kan àtọ̀húnrìn wá kó máa wá fojú àwọn bàbá yẹn gbolẹ̀ kẹ́ẹ̀sì torí pé ẹ nífẹ̀ẹ́ Imam tọ́lẹ́à àfa àtọ́lẹ́à kẹ́ ẹ mọ́ wá wòran kí wọ́n sì mọ tàbùkù Ògbómọ̀ṣọ́ ìlú bàbá yín sáà pé Islam yín kò pé ni húbùlẹ̀ wọ́tọ̀mọ̀lẹ̀ ìmáàni Ọlọ́run ní kẹ́ ẹ nífẹ̀ẹ́ ìlú gbàgbọ́ nípa afakakọ ní biladaka kọ dimu ala kúlé baldati mọ̀jọ̀mọ̀ ṣe wá sí lọ ẹ nífẹ̀ẹ́ ìlú yín ìfẹ́ ẹsẹ̀ wá fi Saudi gan ò fi ìlú wọn ṣeré torí pé ọlọ kírun Saudi pọ̀ lọ́wọ́ san 10 million naira wọ́n lọ ṣe lọ jalè nílùú wọn àbíkọ́ lọ ṣe nǹkan kan ní Saudi tí ọ̀dà tọ́mà ní tí ọmọlé Saudi tọ́jú ìlú wọn ilẹ̀ àfin rí bẹ̀ dé sí láfin kó ọgùnrọ̀gùn lọ́dọọdún náà gbogbo nǹkan láyé ìlú àná Muhammad gan cherish gbogbo bá náà mọ̀ sí lọ Saudi bó sì lọ Mọ́kà tó bó sì lọ sí Mọ̀dínà tó ó padà sí Mọ́kà ìlú bàbá rẹ̀ ni bẹ́ẹ̀ náà sì ni Mọ̀dínà náà ìlú ìyá rẹ̀ ni Mọ̀dínà so ilé ló sì wà ẹ nífẹ̀ẹ́ ìlú tí ẹ kú ẹ̀sìn sórí ṣé àfa tọ́lé àná òfin sàfíjàjà náà ni ẹlòmínú yóò kú gan àfa tọ́lé òní láfàá ti débẹ̀ kí wọ́n wà láàyè ẹ ṣetán lọ́hùn ẹ jẹ́ ká láàfin àṣẹlẹ̀ ẹ sọ ohun tó bá yẹ kẹ́ ẹ sọ kúlù lákàlọ́ akáni mọ̀ọ́dà ni èmi ò bá dé mi mọ àfa tọ́lé ayé ni mi fẹ́ bínú lára àfa tọ́lé à kí fẹ́ kàn mí ẹjọ́ ẹni ẹ máa wá ṣe àrẹ kó débi tó yẹ kó dé jàre ẹ bá wa tẹ ló fan like Mr. Ọláyíwọlá Johnson mo kí yín Mr. Ayọ̀ọ́lá mo kí yín bá mi sà akú ètò sà kò ní bàjẹ́ bá lọ́dọ̀ yín sà ìyá wa Mrs. Margaret mo kí yín gbogbo wa ni mo kí ọlọ́ni jó bàjẹ́ ẹ bá mi ṣe àpúrógámù yìí kẹjẹ kó lọ fà Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ o àtúnkẹ́ wálé kan sí Báríkà Jímọ̀. Assalamu alaikum.